kí ni ká ti pé ti àwọn olóṣèlú wa yìí o nígbà tí gbogbo ìlú kan bóbó tó ń pariwo pé ọmọ Fúlàní já wọn gbé lọ́tún Fúlàní jí wọn gbé lósì wọ́n da ẹran wọnú oko wọn wọ́n dẹ̀ ń ṣoko báṣubàṣu gbogbo ariwo tá à ń pa yìí ajẹ́ mọ̀ pé kọ̀ọ̀kan àwọn olóṣèlú wọ̀nyí níṣẹ́ lọ́pọ̀lọpọ̀ wọn ketí ikún eré 2023 ló ń sá bí wọ́n ó ṣe dépò ṣe ti rí i pé àfi kí Ọlọ́run máa ṣọ́ wa ni àfi kí Ọlọ́run ọba tó ní wá kó fi sọ rẹ̀ ṣọ́ wa ni o ó sì dá mi lójú pé àkókò sílùú yà olórí láti yan ṣùgbọ́n gbogbo à ń níyànjú pẹ̀lú ògo Ọlọ́run Arẹ́gbẹ́ṣọlá máa lọ sílùú Ọ̀ṣun ni láti lọ forúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC ṣùgbọ́n níbi ìforúkọsílẹ̀ yìí l'Arẹ́gbẹ́ṣọlá ti ń tahùn sí gómìnà tó wà lórí ìtẹ́ báyìí gọ́vnà Oyètọ́lá kí ni ká ti pèrò léyìí o lásìkò tí lò lò kòkòkò tí kò sáàbù mọ́ nílẹ̀ Yorùbá tí kò sáàbù mọ́ ní Nàìjíríà lápapọ̀ kìí ṣe eré àsìkò yìí ló yẹ kí àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan máa tahùn síra wọn níṣe ni Arẹ́gbẹ́ṣọlá ń fohùn ránṣẹ́ sóyètọ́lá o tó ń kọrin òwe lóríṣiríṣi ẹ jẹ́ ká wá bí wọn o kí ló fàjà láàrin wọn gan a mọ̀ pé ọ̀gá àtọmọṣẹ́ ni wọ́n bẹ́ẹ̀ ọmọ àti bàbá ni wọ́n tẹ́ ẹ̀ bá gbàgbé ṣe mọ̀ pé Arẹ́gbẹ́ṣọlá ló wà lórí ipò yìí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ tó sì lọ́dún mẹ́jọ nípò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun kó tó di pé wọ́n kúrò níbẹ̀ tán fa ọwọ́ Oyètọ́lá sókè tí gbogbo ìlú dẹ̀ dìbò fún gọ́vnà Oyètọ́lá ẹ jẹ́ kémi àtẹ̀yìn wá bí wọ́n báyìí pé kí ló fàjà láàrin wọn gan-an kí wọ́n jẹ́ ká mọ̀ ṣùgbọ́n èyí tó dá mi lójú ni pé lásìkò tá a wà yìí inú ọmọ Yorùbá kankan ò dùn sí gbogbo eléyìí o nítorí wípé ohun tó kùn kọ́ leléyìí nǹkan tó kàn kọ́ leléyìí o lásìkò tá a wà yìí ètò ààbò tó péye òun ló jẹ wá lógún báyìí o ìlera tó dáa òun la nífẹ̀ẹ́ sí báyìí òun ló jẹ wá lógún o ètò ẹ̀kọ́ tó yanrantí òun nìkan tó jẹ́ kókó ta nídìí báyìí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ pé àwọn Fúlàní daẹran tó ń pè wọ́n ní X-Men wọ́n ń pa kúkúrú wọ́n ń pa gúngùn ẹ̀yin olórí wa kí lẹ rí ṣe sí kàkà kẹ́ bá mójútó léyìí ìjàlẹ̀ ń jà bẹ́ẹ̀ ṣe dìbò tẹ́ wọlé ní 2023 òun ló jẹ yín lógún Ọlọ́run ọba tó ní wá kúkú gbà wá lọ́wọ́ yín ẹ̀sìn rẹ̀ tijọ́ tí ó kẹ̀yìn àtọ́lọ́hun tọ́lọ́hun ó bí yín pé àwọn tẹ́ ń darí báwo lẹ ṣe darí wọn sí àwọn tá a kó sí yín lábẹ́ ta ní kẹ́ darí wọn báwo lẹ ṣe darí wọn sí kí lẹ fẹ́ sọ fọ́lọ́hun ó wá dùn tẹ́ ń kọrin òwe fúnra yín tẹ́ ń forí búra yín ẹ má jẹ́ abayé jẹ́ o torí gbogbo ohun tá a bá ṣe gbogbo ẹ̀ ní ó lákọsílẹ̀ o ayé ó dẹ̀ sọ ń pa nígbà tá a bá sí ń bẹ̀ mọ́ àbọ̀hún tí ń sọ òye yín òkè ẹ̀já ń sọ lókè kẹ́yìn gan ó fi tẹ́ ara yín gbọ́. ẹ jẹ́ kí ìyàtọ̀
Alájà sí mú kí ẹ. Àrà mú ìyá ẹlẹ́kùn yọ òní ìyá ẹlẹ́kùn yá. Ìyá ẹlẹ́kùn yọ òní ìyá ẹlẹ́kùn yá. Òkèjé òkè ìjàmbá ìyá ẹlẹ́kùn yá. Assis mú kí ẹ. Lẹ́yìn. Fọládé sókè. Mo kí sọ́bí ilé. Mo kí gbogbo ọ̀rẹ́ rẹ̀. Obìnrin á ṣe ohun rere. 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 Ọdún aláyè rẹ̀ láti sáré ṣe. Obìnrin á ṣe ohun rere. Ọdún sí ọjọ́ ìlú. Ǹjẹ́ bá bá rọ̀ ìyàbọ̀ lẹ́yìn? Ǹjẹ́ bá bá rọ̀? Àti àgbọ̀lọ́wọ́ ṣe é ní gbogbo kí àwọn èèyàn. Mo lè fẹ́ sọ̀rọ̀ tó máa mú kúrò níbí. Òṣèlú là ń ṣe o. Ìtumọ̀ èdè ni pé a forúkọ lẹ̀ sínú ìwé ẹgbẹ́ wa. Torí kí ẹ̀sùn sẹ́gẹ̀dẹ̀ torí wọn ẹ má bínú. Ó lè rọrùn. A fẹ́ dìbò abẹ́rẹ́ láàrin ẹgbẹ́ láti mú ìta bá ń fẹ́ mi. Ìgbóyè o, ìmúdání o, ìmúdọ́wọ́sì ní o, àforúkọ lẹ̀ káàkiri àmọ́ níbi abá àdìbò láàrin ẹgbẹ́ rí láti mọ ẹni abá nífẹ́ èsì gbọ́dọ̀ gbùdù mọ́ o. Èsì kí mo wé sí o, èsì gbọ́dọ̀ gbùdù. Ìtumọ̀ yẹn nìyẹn. A ti kó apààyàn sínú ẹgbẹ́ wa. Apààyàn tí wọ́n ní ẹgbẹ́ wa. Òfin ẹgbẹ́ wa ò lè lé apààyàn kúrò tó fi òbá sọ kápààyàn. Àmọ́ ìmọ̀ apààyàn àbí ìmọ̀ apààyàn. Ṣé ìmọ̀ ní káàdì ní àbí ìmọ̀ ní káàdì ní? Ìmọ̀ jàǹdùkú àbí ìmọ̀ jàǹdùkú? Ọ̀gára ọlọ́ṣà ní ọ̀gára ọlọ́ṣà. Ìmọ̀ níṣe bá rí àbí mọ̀ níṣe bá rí. Kófin ẹgbẹ́ bá ti ẹ̀gbọ́n aláyè àṣọ bí wọ́n là padà pọ̀pọ̀ lórí à. Kó bá dìbì ayò sínú ẹgbẹ́ rẹ̀ àyẹ̀rọ fún ọ. Àyẹ̀rọ fún ọ. Kíá bàtà. Ìtumọ̀ wọn láṣẹ rẹ̀ o. Kàmọ́ra rí à. Wọ́n kálù kú ṣe wà láyé rẹ̀. Kí wọ́n bá abáyàn ṣe gbé kàmẹ́ni abátò, kàmẹ́ni àtòsẹ́jì rẹ̀. Ẹni bá ti ju á ní ṣe kí ni o? A ní ṣe a lè gbà kí ẹnìkan ẹ̀yẹ Bọ́lá Ìgè. Bàbá rí Adébọ́lá kàbí? Ládùúgbò kí ni Bọ́lá Ìgè jẹ́ sí a? Bàbá rí ẹ. Bọ́lá Ìgè ló bí ọmọ Bọ́lá Ìgè ní àrí. Inú mi dùn àti àbúrò Bọ́lá Ìgè. Ṣé ní iná ìgbà yẹn Bọ́lá Ìgè ní? Ìdàbí ló wo? Ṣé ní ìdùkọ Bọ́lá Ìgè ní ire? Ọmọ Bọ́lá Ìgè lè ní o. Ẹnikẹ́ni láyé kó bá sàbùkú Bọ́lá Ìgè ọ̀tá ní èrè. Kí ló ti yọ? Ẹnikẹ́ni tó bá fẹ́ mú àtẹ́lu Bọ́lá Ìgè tó ti pé ọ̀tá ní èrè. Orí olórí Bọ́lá Ìgè òun náà ti ṣe àtẹ̀gùn àti gá torí pé dáadáa ní Bọ́lá Ìgè ṣe nílẹ̀ ẹni ìgbà ò.
ìdè owó mi sí àtẹ̀gùn àti ga ẹnu ní ga láéláé o. ẹnikẹ́ni ẹ̀nà kéèyàn ipò tó kì máa wà tó bá ń lo olórí Bọ́lá Ìgè owó fi àtẹ̀gùn àti ga ẹni ga láéláé o. ìtumọ̀ wa láṣẹ rẹ̀ aláforúkọ rẹ̀ á lẹ̀ tí olúkálùkù yẹn kejì orúkọ bàbá rẹ̀ o. kí wọ́n ti wí. ìgbé abá yòòyàn sípò nílé orúkọ rẹ̀ ìwà rẹ̀ ìṣe rẹ̀ ìrìn rẹ̀ láàdúgbò bá ṣe ṣe sí o. bí ìgbà bẹ́ẹ̀ wọ́n lé wa tó ń sọ wa kiri wọ́n ń tanra wọn jẹ lásán ni wọ́n lé wa tó ń sọ wa kiri wọ́n ń tanra wọn jẹ lásán ni tólúwa ò bá fi wálé wọn lọ́wọ́ rẹ̀ wọ́n ti ṣe abínú ẹni ọ̀rọ̀ President Muhammadu Buhari olókùn láì fún ìrìnàbẹ̀ lónìí ó kí mi kí o ó ní gbogbo ìdààmú tó mú yọ òun mọ̀ òun gbogbo òun náà ló lè fi ń ṣe ní agbára Ọlọ́run gbogbo ohun gbogbo mídà láàmú láìpẹ́ ọjọ́ ádáhùn gbàgbé pẹ̀lú àṣẹ ìkàn ló jẹun ló fún wọn ó dàbẹ̀ ní pé a fàkíyèsí sí bó ṣe pariwo ọ̀rọ̀ COVID.